Ọjọ́ bá pẹ́ títí ọjọ́ àpín o, ọ̀nà bá jìnnà jìnnà àdópin o. Àti sáré àdópin aré, àmàtìjìyà àdópin ìyá o. Àti tuntun àti kan ògiri, ó má ti gbẹ̀yìn kọ́ lọ́sẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ni. Ilé òyìnbó lákàrẹ̀ tó mi kọ́lé, ayé òyìnbó ró bàtà bí kọ́ọ̀rùkó. Láyé náà la ó wà, ìta ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀. Ẹkún àkọ́jà òkú wá ìmọ̀lẹ́ káwa ọmọ Yorùbá, ọjọ́ ayọ̀ tún lọlé o. Ó di láéláé kan bá, ó mà di láéláé kan bá. Yorùbá ò ní jọba lẹ́ẹ̀fẹ́ nìkan, ó ti gbẹ̀yìn kan lọ́sẹ̀ ìmọ̀ o. Ẹ̀dìdé dídé bí ológun. Ẹ bá wa pín, ẹ bá wa pín. Àgbà sílẹ̀ o, ẹran tí a tọmọdọmọ. Oníṣùwà kò ní rẹ̀ wá, láwọn fi ṣẹ́gun. Ẹni tó dé ó sànjú ẹni tilẹ̀ ń bọ̀. Bẹ́ẹ̀ ni ó ní dídúró. Bẹ́ẹ̀ ládàdà ẹ káàbọ̀ sórí ètò. Olúwagbénga Ọláoyè ẹ káàbọ̀ sórí ètò. Men's Corner, ìwọ náà ojúlówó ọmọ ni ẹ tó ń sọ máa ní. Bí a bá kú tí a bá jí, a ó mẹ́ni rí fẹ́ràn ẹni. Ẹni bá ṣàìsàn kù ni yóò lè mọyì àlàáfíà. Bí a bá ṣaláìní ká tó wá ní, a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata. Ó dé pa fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lékè lẹ́yìn àti òótọ́. Ọ̀yọ́, Ìbàdàn, Oǹdó, Ìjẹ̀ṣà, Ilé Ifẹ̀ o. Àkúrẹ́, Ọ̀wọ̀, Ìkàrẹ́, Ẹ̀yìn Èkìtì, Ẹ̀gbógùn, Ìgbé o. Ìbàràpá, Ilé Ẹ̀gbádò, Ẹ̀yìn Ọ̀ṣun, Ẹ̀gbógùn, Ìgbé o. Àlóore. Ó yá ìpàdé bẹ́bẹ̀rẹ̀ àti bẹ́bẹ̀rẹ̀ àti bẹ́bẹ̀rẹ̀ àti bẹ́bẹ̀rẹ̀. Ààrẹ òyìn ẹ̀ ọmọ ti ṣàbí. Àlóore Odùduwà ló ń pè ó, ẹ̀yin ọmọ Yorùbá. Gàdí Olóyèdé Zaccheaus bébí ẹ máa káàbọ̀ kẹ́. Mo kí gbogbo yín ẹja kọ anthem, ẹ respect anthem yẹn mo ti sọ fún yín o. ẹ ṣé mo dúpẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Èmi ni wọ́n ń pè ní ọmọ Lúkà, ọmọ kòrókòró lógun sáà ti pa kìrìkìrì lọ́tọ̀, ọmọ ojúlógun kàtúbà kàkéyà,
ọmọ òtọ́kọ̀ Èkìtì tọkọ àkókò ọmọ ojúlógún kàjúbà kàkéyà ọmọ kóyánbọ́ta mọ́mú kàràbálẹ̀ ó sẹ́ni mọ́mọ́ búkàrà rúdùn ọmọ aṣàkókò yìgbó èmi náà tún lọ́mọ ògìdá ògúnmọ́gàrà ayára jẹ bí olóko èèyàn nídìí bàbá kó mọ̀ nídìí ìyá òṣọ́kọ̀ Èkìtì ṣọ́kọ̀ àkókò ọmọ arógun máṣá ọmọ arógun máṣojo ọmọ ológun àgà òkòrókòrò ológun sáwò yága yigi ọmọ apẹran sọ̀wẹ̀ láyé kọ yága yigi ọmọ kòró ológun sáwò yága yigi ọmọ apẹran sọ̀wẹ̀ láyé kọ yága yigi iná gbẹ̀rùn ẹ̀ lára wọ́n yìí dìtẹ̀ ní jẹni lọ gbàrùn ẹ̀ lára wọ́n yìí dìtẹ̀ ní jẹni lọ. ẹnu tàbá faramọ́ o ẹnu tàbá faramọ́ ìpẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹnu tàbá faramọ́. mo kí gbogbo yín pátá pé ẹ káàbọ̀ Ọmọlúkà lèmi jẹ́ èmi lẹ máa rí lójoojúmọ́ ẹ̀yin náà ni màmá bá wọ́n ti ẹ̀ ti fún mi lóríṣiríṣi oyè ẹlòmíì ní general Ọmọlúkà ẹlòmíì ní commando ẹlòmíì ní captain oríṣiríṣi náà ṣà ń fún mi ẹnìkan tún ti kọ general síbí o ọ̀dẹ̀ wọn kọ́ Ọmọlúkà dẹ̀ rèé ọmọ Jésù ní èsù nǹkan mọ̀. mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò mi ní ti òní èyí tí mo tún mú wá lẹ́nìí ó tún máa nẹ gidi gan ni tí àmúrí ẹ gírí gbé ìjókòó ẹ kó jókòó tó bá ṣeé ṣe mú ìwé àti báírò mo fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kí ọ̀rọ̀ má sọ̀kò ó lélẹ̀ tó mú dání nǹkan lòun á sọ èyí tí mo mú dání màá sọ mo fẹ́ sọ̀rọ̀ fẹ̀kọ̀tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ ṣẹ́rí tí bá ń bẹ̀ yín pé kẹ́ ẹ pín ètò kì í ṣe èrè tí mo fẹ́ jẹ níbẹ̀ mo ń sọ fún yín kẹ́ ẹ pín torí àwọn tó máa gbọ́ ni kí a lè ṣí wọn ní iyè and kí n tó kọjá sínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo bẹ̀ gbogbo yín pátá iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe abala sí abala ní ìjà òmìnira tá à ń jà yìí àwọn kan wà tó jẹ́ pé jagunjagun ni wọ́n àwọn kan wà tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá àwọn kan wà tó jẹ́ pé aládùúrà ni wọ́n ìbá ṣe ti gbàgbọ́ ìbá ṣe ti mùsùlùmí ìbá ṣe ti oníṣẹ̀ǹbáyé àwọn oníṣẹ̀ǹbáyé kan tí àwọn jẹ́ pé àwọn mọ̀ nípa pé kán ṣe ètùtù kan gbẹ́bọ àwọn onígbàgbọ́ kan wà tó mọ̀ nípa pé kán gbàwẹ̀ àti àdúrà lórí ọ̀rọ̀ Yorùbá àwọn mùsùlùmí kan dẹ̀ wà tó jẹ́ pé wọ́n mọ̀ nípa pé kán kéwú kán sun kán sùjúdù kán sùkúùkù kán rùjú kán ṣe gbogbo ẹ̀pọ̀ kó do dende lọ́la fatia abala sábala ni gbogbo wa la dẹ̀ nílò ìrànlọ́wọ́ ara wa kí iṣẹ́ yẹn fi lè kún lẹ́kùnrẹ́rẹ́ iṣẹ́ tèmi gbé dání tó ń wù mí tí mò ń ṣe tí gbogbo yín dẹ̀ ń rí pé mò ń ṣe òun ni iṣẹ́ awareness tí mi ò fi ṣeré ní gbogbo ọ̀nà èmi ń tẹnumọ́ fún yín màá ṣe awareness yẹn ní ilẹ̀ Yorùbá màá kúrò ní ilẹ̀ Yorùbá màá ṣe káàkiri West African countries pátápátá that is part of my project torí gbogbo àwọn orílẹ̀-èdè tó wà ní West Africa tẹ́rí wọ̀nyẹn gbogbo wọn pátá làwọn ọmọ Yorùbá spread sí pátá lọ títí tó fi dé orílẹ̀-èdè Gambia wọ́n wà ní Benin Republic wọ́n wà ní Togo wọ́n wà ní Ghana wọ́n wà ní Liberia wọ́n wà ní Côte d'Ivoire wọ́n wà ní Sierra Leone títí tó fi wọ Guinea Bissau títí tó fi wọ Equatorial Guinea tó fi wọ Gambia gbogbo ẹ̀ pátá làwọn ọmọ Yorùbá wà pátá tó spread dé ẹ ṣe research yìí ẹ ja irọ́ mi máa ṣe awareness yìí láti ṣí àwọn èèyàn níyè máa ṣe iṣẹ́ yẹn dé gbogbo West African coast yẹn pátá the coast of West Africa tọ́lọ́ bá wá fún wa lórí ọ̀fẹ́ àwọn orílẹ̀-èdè ńláńlá kan tó jẹ́ pé wọ́n yan Yorùbá láàyò àwọn bíi Caribbean bíi Brazil bíi Cuba bíi Haiti bíi Trinidad and Tobago bíi Dominican bíi Barbados àárín tọ́lọ́ bá fún wa lórí ọ̀fẹ́ kò sí fún fàájì ọ̀pọ̀ ṣẹ́rí Bíbélì ní àwọn èèyàn mi ń ṣègbé torí wọn ò ní ìmọ̀ ìwọ̀nba tí mo ní tí mo bá máa sọ jáde láti ṣí ọ̀pọ̀lọpọ̀ ní iye ni in tí mo máa sọ ẹlòmíì ò gbọ́ rí bẹ́ẹ̀ ni táti bá máa gbé kalẹ̀ fún tí mo ṣe àlàyé iye àsọjí pé àṣẹ bó ṣe ríre ìdí tí mi ṣe fẹ́ fi awareness mi ṣeré nìyẹn gbogbo yín lẹ́dẹ̀ mọ̀ importance awareness tá à ń sọ yìí so mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run gbogbo ọ̀nà tẹ́ bá lè fi ràn wá lọ́wọ́ eléyìí tá a fẹ́ rìn lórílẹ̀-èdè yìí lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tá a wà
tá a fẹ́ káàkiri láti ibì kan débì kan, ẹ ràn wá lọ́wọ́. Most especially we need a vehicle. A gbọ́dọ̀ wà mobile. Ọmọlúkà ò ní dárìn kárìn ká pọ̀ yíyẹni. Mo ń bẹ̀ yín ní bẹ́ẹ̀ fún wa 10,000 20,000 àtúbà nǹkan mi lọ. Tẹ́ bá mọ̀ pé ẹ kóra yín jọ bóyá ní mẹ́wàá ní mélòó kan ẹ dá papọ̀ kó jẹ́ odindi kan kẹ́ gbé sílẹ̀. Káwọn kan tún kóra wọn jọ kán tún papọ̀ kó tó odindi kan ká wá pa gbogbo ẹ̀ pọ̀ ká fi ra níta fẹ́rẹ́ ẹ kúkú rí. Kì í ṣe tí máa gbé pamọ́ ní gbogbo ojú láàrin wá dẹ̀ rí pé mò ń lò ó láti lè move láti ibì kan sí ìkejì. Ìrìn àjò tí mo bá rìn tí mò ń bẹ̀rù pé kí dírẹ́fà má bíìlì mi torí owó tó charge mi owó ọjọ́ mẹ́ta péré ni. Tọ́jọ́ mẹ́ta yẹn bá pé mo gbọ́dọ̀ tètè padà sílé. Àwọn ibi tó lè yẹ ká sì rí sí wà tó bá jẹ́ ọkọ̀ ara wa la gbé lọ ẹrù ó ẹ rí i pé ó máa rọrùn fún mi tí má ní mo fẹ́ lu ọ̀sẹ̀ kan ṣé báwa la lọkọ̀ epo la jẹ adẹ̀rẹ̀ epo sí. Ńgbà ọkọ̀ bá gbé wa tó bá ṣí bíìlì wa ní 100,000 tá a dẹ̀ kó fún fọ́jọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin táwa fúnra wa gbé ọkọ̀ lọ kò sí ọgbọ́n tá a lè dá a lè lo epo 100,000 kò sí májèkì ẹ̀bí kó bó ṣe wọ́n tó yà a lè lo epo 100. Gbogbo kí níwọ̀n mo fẹ́ kẹ́ bá wa consider iṣẹ́ yẹn ó ká mi ní ara. Ẹ̀yin ni kẹ́ tì mí lẹ́yìn kẹ́ ràn mí lọ́wọ́ kí n bá lè kíṣẹ́ yẹn kó lè rọrùn fún mi. Àti ìwé tá a máa pín ìwé ìwàásù wa bíbélì tiwa táwa fẹ́ máa fi wàásù ọ̀rọ̀ Yorùbá fún gbogbo àwọn tá a fẹ́ lọ máa bá a ti ṣètò ẹ̀ sílẹ̀. Lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe printing wọ́n á print ẹ̀ jáde tí gbogbo yín máa rí. Òun la máa mú dání àtàwọn government offices tá a fẹ́ wọ̀ á wọ̀ bẹ̀ ibi tó bá ti ní ká jáde àwọn dẹ̀ jáde ibi tó bá rẹ́dí àti gbọ́ wa wọn á bá wọn sọ. Àwọn plan wa nìyẹn àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn union sí union àwọn artisan groups lóríṣiríṣi àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo wọn la ní lọ́kàn láti rìn ṣùgbọ́n we have to be mobile. A gbọ́dọ̀ ní tó máa gbé wa láti ibì kan sí kejì. Tábàlà kan fẹ́ máa ṣàtà mọ́tò rí gbogbo ìrìn ẹ̀yin gan wò ó nítorí ẹ̀kọ́ ọmọlúkà gan fi jẹun á tún bá gbogbo ẹ̀ lọ nítorí ẹ̀fọ́ ọmọlúkà pé gbà fi ṣe data tàbí gbà kó fi ra omi tí wàá mu gbogbo ẹ̀ á bá mọ́tò àti gbogbo kinní wọ̀nyí lọ. Tẹ́ ẹ bá lè dìde ìrànlọ́wọ́ yẹn kẹ́ kóra yín jọ kẹ́ ẹ ṣe fún wa kò dẹ̀ ju nǹkan téèyàn kan ṣoṣo ṣe kò ju nǹkan tí èèyàn kan ṣoṣo tó lè ṣe fún wa. How much is it? So mo bẹ̀ yín ni Ọlọ́run á túbọ̀ máa gbọ́wọ́ yín sókè níta kó aṣọ lé nìkan nìyẹn iṣẹ́ tí mo gbà ni mo wá ṣe mo kàn fi yẹn mo fi ṣe introduction ni. Now mo sọ̀rọ̀ kan nínú àwọn prógrámù mi tó kọjá Ọlọ́run á túbọ̀ máa gbọ́wọ́ yín sókè o ẹ bá wa ṣí ẹ mẹ́sẹ̀jì ẹ jẹ́ kó lọ síbi tó yẹ kó dé. Nígbà táwọn kan ń pè mí ibi tí mi ò lérò wípé wọ́n ti lè gbọ́ mẹ́sẹ̀jì mi wọ́n pè mí láti bẹ̀ pé a gbọ́ mẹ́sẹ̀jì ẹbí báyìí láti ń pè mo lanu pé yes reality mo sọ fún yín. Now mo fẹ́ máa rí like àti love yín tó ìyẹn kì í ṣe pé ní tó ń fún wa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ máa mú jáde ẹ mọ̀ pé gbogbo àmọ́ máa ń sọ kò sí tí Facebook ń fún mi mo ń lò èmi ni mo ń fowó tèmi tún wọ́n ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ máa pín káwọn ọ̀tá má bàa flag wa kán má bàa sọ ìdá à ń sọ tó bá ti flag ànírètò ṣe mọ́ so ẹ máa love ẹ máa like ẹ máa comment kó máa lọ bó tiẹ̀ jẹ́ pé Yorùbá náà lẹ́ máa kọ́ ẹ ṣáà máa kọ́ kẹjẹ́ kájọ máa ṣe lọ fún wọn bá 45 to 1 hour tá a máa lò. Now mo sọ fún yín mo ní àwọn ọ̀tá òde mo ti ṣí ojú wọn fún yín ẹ ti rí wọ́n pàjú bí mo ṣe kà yẹn o àná mi ò ráyè sọ̀rọ̀ dáadáa nípa àwọn ọ̀tá òde kan tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún àwọn ọ̀tá táwa ń fojú wò mo ti sọ fún yín nípa àwọn ọ̀tá tá à ń fojú wò jù which is àwọn Fúlàní àti Haúsá tó dẹ̀ jẹ́ pé kì í ṣàwọn nìkan lọ̀tá tó gbógun ti ìran Yorùbá àwọn Ìgbò ara àwọn ọ̀tá tó gbógun ti ìran Yorùbá tí ò fẹ́ kí ìran Yorùbá ó gbérí ni tó fẹ́ kí ìran Yorùbá kan parẹ́ kó má sí tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ káwọn lè ráyè jogún lẹ̀ mo sọ lánàá ṣùgbọ́n àwọn kan wá wà tó jẹ́ bàbá àṣàlẹ̀ àwọn ọ̀tá òde àwọn làwọn bìrìtìkó àwọn tó mú wa lẹ́rú ṣé ẹ rí oyé ní òyí ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ ẹ bá mọ ìdí tí àwọn bìrìtìkó yìí ìdí tí wọ́n fi yàn wá gẹ́gẹ́ bíi pé wọn ò fẹ́ fi wá lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá ṣe ìwádìí yìí tínísínísíní ẹ rí wípé kò sí ọjọ́ náà tán lè fi wálẹ̀ láéláé àwọn àṣírí tó ń tú jáde tẹ́ ẹ mọ̀
ẹ máa mọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ má sọ ọ́. Mo ń tẹnu mọ́ wọn ní orò má má sọ ko èyí tó mú dání o gbọ́dọ̀ sọ ni. Màá dẹ̀ sọ ẹ la etí yín bẹ̀lẹ̀ jẹ́ máa sọ̀rọ̀. Àwọn bìrìtìkó àwọn ọ̀tá ilé ni mo fẹ́ ṣiṣẹ́ lé lórí lẹ́ni bọ̀ mo fẹ́ sáré mẹ́ńsọ̀ àwọn bìrìtìkó yìí torí pé mi ò ráyè sọ̀rọ̀ wọn lánàá. Tí n bá sọ pé ẹ ti mọ àwọn tí mo mí ìgbà bìrìtìkó tí n bá pe orúkọ yẹn àwọn Facebook wọ́n ti sẹ́tù gbogbo wọn immediately náà wọ́n lè block account mi fódìdí oṣù kankan ní mi ò nílò tí n bá dárúkọ wọn jù bọ́ n bá sọ pé bìrìtìkó ó ti yẹ kó yé yín. Àwọn màmá ṣàlí ó ti yẹ kó yé yín. Now ní ìwọ̀n ìgbà tí ìran Yorùbá bá wà àwọn bìrìtìkó wọn ò lè jẹ́ kí ìran Yorùbá ó gbérí láyé àti láyéláyé fàbàdà. Fẹ̀kàn tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ pinnu wípé ìran Áfíríkà wọn ò ní jẹ́ kí Áfíríkà bọ́ láéláé. Mo wo fídíò yẹn mo dẹ̀ gbọ́ ní ọdún 18 kìíní kan ìsàdá 1830 or 1817 ni wọ́n ti ṣe ìpàdé yẹn ní Berlin. Ibẹ̀ ni wọ́n ti ṣe ìpàdé yẹn tó ti mú gbogbo pílánì Áfíríkà tó ti pín lẹ́ra wọn lọ́wọ́ oníkálukú gba ṣíẹ̀sì tiẹ̀. Àwọn bìrìtìkó gba ṣíẹ̀sì tiwọn, àwọn Faransé gba ṣíẹ̀sì tiwọn, àwọn Pòtògí wọn gba ṣíẹ̀sì tiwọn, àwọn Ìtàló wọn gba ṣíẹ̀sì tiwọn oníkálukú ló pín, àwọn Jámánì gbogbo wọn ló gba ṣíẹ̀sì tiwọn lórí ilẹ̀ Áfíríkà pé àwa la máa ṣọ̀gá lórí àwọn eléyìí ìwọ máa mú wọn lọ. Wọ́n ṣe débi wípé àwọn ẹ̀yà tí wọ́n rí pé ní agbára wọ́n mú wọn wọ́n pín wọn sí méjì wọ́n pín wọn sí yẹ́lẹyẹ̀lẹ. Lára àwọn ẹ̀yà tí wọ́n rí pé àwọn ènìyàn o wọ́n ní agbára láti ìbẹ̀rẹ̀ wá ó ní ẹ̀yà Yorùbá. Wọ́n mú ẹ̀yà Yorùbá wọ́n pín yín yẹ́bẹ́yẹ́bẹ́. Lára ìran Yorùbá èyí tó pọ̀ jù lórílẹ̀‐èdè Benin Republic ẹ̀yà Yorùbá ni. Ẹ̀yà tó dàbẹ́ ni pé fẹ́ máa díẹ̀ tó fẹ́ pọ̀ ju Yorùbá díẹ̀ ní Benin Republic ó ní àwọn fọ́n yẹn dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gan sì ń claim wípé Yorùbá làwọn fẹ́ bá lọ. Àwọn fọ́n wọ́n pè wọ́n ní fọ́n mi sọ pé ifọ́n o fọ́n FON fọ́n ó ní ẹ̀yà yẹn àwọn ló fi dàbẹ́ ni pé fẹ́ pọ̀ díẹ̀ ju Yorùbá lọ lẹ́yìn wọn Yorùbá ló kàn ní gbogbo orílẹ̀-èdè Benin. Wọ́n mú gbogbo Yorùbá wọ́n pín nínú ìtàn wọ́n ní ọmọ méje ni ọ̀kànbí lọmọ kan ṣoṣo tó Odùduwà bí. Ọ̀kànbí wá bímọ méje ọmọ méje nínú mẹ́rin nínú ọmọ méje tí Ọ̀kànbí bí wọ́n wà lórílẹ̀‐èdè Benin lẹ́ni. Àwọn bíi Olúgbógbó àwọn bíi Onísàbẹ̀ àwọn bíi oníkìní kan gbogbo wọn yẹn èyí tó pọ̀ jù nínú wọn orílẹ̀‐èdè Benin ni wọ́n wà. Àwọn òyìnbó yìí wá wọ́n pín Yorùbá wọ́n láyé sí méjì. Wọ́n pín yín wọ́n wá jẹ́ kí Yorùbá ráyè dúró sójú kan torí wọ́n mọ̀ pé ibi tó wá wọ̀ síde tó bá tiẹ̀ jẹ́ pé the same àwọn tó ń rí wa mú yìí tó ń pín wa lé lọ́wọ́ ìyẹn làwọn bìrìtìkó tà sọ tó bá yẹ pé àwọn gangan ni wọ́n tún ṣe àkóso ibi tó ń pín Yorùbá sọ́nà méjì sí yẹn ni ìbádùn ìbádá. Ìbádùn ìbádá ṣùgbọ́n wọ́n gbé fáwọn Faransé wọ́n ní Faransé ẹ̀yin mú apá ibi ẹ jẹ́ káwa mójútó bí. Ṣẹ́rí Yorùbá Ọlọ́run dá Yorùbá ní ìdá ọ̀tọ̀ ní Yorùbá ní ò sọjí báwọn ọmọ Ísírẹ́lì ṣe sọjí ńgbà yẹn. Àwọn náà ṣe oríkórí díẹ̀díẹ̀ ṣùgbọ́n síbẹ̀ wọ́n sọjí òun ló fi lè délẹ̀ lérí wọn lénìí. Ẹ jẹ́ kí wá sọ kinní kan fún yín nígbà tó ń pín yín kẹwàá àwọn ewu àti ìdààmú tí àwọn bìrìtìkó tí wọ́n kó ẹ̀yin ọmọ Yorùbá sí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní colonize yín wọ́n darí yín gbogbo àǹfààní gbogbo ọrọ̀ tó wà tó jáde ní ilẹ̀ Yorùbá òun ni wọ́n fi kọ́ ọ̀dọ̀ tiwọn lọ́hùn. Gbogbo góòlù yín gbogbo kòkó yín gbogbo àlùmọ́nì tó ń jáde láti ilẹ̀ Yorùbá wọ́n kọ́kọ́ dá ilé-iṣẹ́ kan sílẹ̀ wọ́n pè ní Royal Niger Company. Wọ́n gbé Royal Niger Company yẹn wọ́n fìdí ẹ̀ kalẹ̀ sẹ́kọ̀ọ́ di ọ̀la wọ́n sì ń claim àwọn ilé-iṣẹ́ kan wípé under Royal Niger Company ló wà tọ́ndẹ̀ sì ń gba owó ẹ̀ wọ́n gba táàsì lórí ẹ̀ di ọ̀la lọ sí orílẹ̀-èdè wọn níbẹ̀. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ ṣe ìwádìí kẹ́ wá fi ìka rẹ Ọmọlúkà ní gbogbo onírọ́ nìyẹn. Wọ́n ń gba táàsì lórí àwọn ilé wọ́n dẹ̀ sọ pé fún wa lómìnira o ṣùgbọ́n di ọ̀la wọ́n ń gba táàsì lórí ẹ̀.
kò lè yé yín àwa ń ṣe findings àdẹ̀ sọ̀rọ̀ fún yín bíríìtì kò lè fi yín lọ́rùn lẹ̀ nígbà tán ti wá rí ìran Yorùbá tán ti rí pé àwọn ẹ̀yà yìí wọ́n kọjá ń ta lè fọwọ́ yẹpẹrẹ mú a gbọ́dọ̀ fún wọn ní agbára a gbọ́dọ̀ jẹ́ kí agbára wà lọ́wọ́ wọn tí a bá jẹ́ kí agbára wà lọ́wọ́ wọn ọwọ́ wa ò ní ká wọn ibi tán ti bẹ̀rẹ̀ wàhálà lórí wa mo fẹ́ fi dá yín lójú wípé kó tó di wípé Lord Lugard wá ní 1914 tó wá amalgamate wa ìdí pàtàkì tó ṣe rán Lord Lugard kó wá amalgamate wa ẹ̀tanú ìran Yorùbá náà ṣe ní ká wá so wá papọ̀ kán bá lè gbàgbára lọ́wọ́ wa tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ mọ̀ lénìí wọ́n dìídì wá amalgamate wa nítorí ẹ̀tanú ìran Yorùbá torí wọ́n rí ọpọlọ àti ẹ̀bùn kàǹkàǹkà tọ́lọ́run fi jogún fún ìran Yorùbá mo ti sọ nínú prógrámù mi kan rí nǹkan 5 tí orílẹ̀-èdè fi ń jó orílẹ̀-èdè ńlá tí orílẹ̀-èdè gbọ́dọ̀ ní tán fi máa mọ̀ pé this is super power country kò sí 5 tí ìran Yorùbá ò ní mo ti kárí nínú prógrámù mi kan fún yín ìwọ tó bá fẹ́ mọ̀ 5 o lè ṣáàtì pẹ̀lú mi máa sọ 5 fún ẹ kó wá fún ara ẹ fojú wò ó 5 ní Amẹ́ríkà ni àwọn orílẹ̀-èdè ńláńlá kọ̀ọ̀kan ni China ni máa wá sọ now nígbà tó ti bojú wẹ̀yìn wọ́n ti rí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan táwọn ti lọ colonize wọ́n rí bí ọpọlọ wọn ṣe pé wọ́n gbára wọn at last àwọn orílẹ̀-èdè bíi India àwọn British kò ló colonize India já wọ́n gbára wọn lẹ́ni wọn ò bí British kó dáa kó gbéná wojú India bá wọn pò ó láàrin 10 minutes wọ́n mì wọ́n làkàlàkà wọn gbà mọ̀ pé kọ̀ọ̀kan lù wọ́n nípa ọpọlọ pípé ni o nípa ètò ọrọ̀ ajé ni o economy ni o everything name it India máa nà wọ́n ànàbó lẹ́nu the same thing náà ṣe sórílẹ̀-èdè Canada wọ́n ṣe sí wa náà ṣe sórílẹ̀-èdè Canada àwọn Canada dìde wọ́n jára wọn gbà àwọn náà wá rí i pé ọpọlọ tó wà lórí àwọn ọmọ Yorùbá yìí irú ọpọlọ yẹn ló wà lórí àwọn ọmọ China irú ọpọlọ yẹn ló wà lórí àwọn ọmọ India irú ọpọlọ yẹn ló wà lórí àwọn ọmọ Canada ló wà lórí àwọn ọmọ America torí àwọn yìí kan náà ló colonize America tá a bá fi Yorùbá lẹ̀ bọ́wọ́ wa ò ṣe ká America mọ́ tọ́wọ́ wa ò ká Canada tọ́wọ́ wa ò ká India tọ́wọ́ wa ò ká China mọ́ bọ́wọ́ wa ò ṣe ní ká ìran Yorùbá nìyẹn o a dẹ̀ ti pinnu pé àní jẹ́ kí Yorùbá ilẹ̀ Áfíríkà àní jẹ́ kí wọ́n lómìnira láyéláyé tá a bá kàn fún wọn lómìnira òmìnira ẹnu lásán la fún wọn ibi tó ti gbẹ́sẹ̀ lé ìran Yorùbá dọ̀la nìyẹn pé láyé Yorùbá ò gbọ́dọ̀ mókè lórí ọ̀rọ̀ Nàìjíríà power must not come to their hands tó bá jẹ́ wípé àwa náà gbé agbára lé lọ́wọ́ bó ṣe gbé agbára lé Fúlàní lọ́wọ́ ni máa garanti yí wípé ìmọ́lẹ̀ tàbí kọ́ ni pé ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ by now Africa as a continent àti tayọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn country tó jẹ́ western country yẹn láti máa nà dànù research ni kí wọ́n ṣe má sọ pé onírọ́ ni Ọmọlúkà do your own research and tell me it's a lie. Now ẹ jẹ́ kí wá sọ kíní kan yẹn fún yín many reasons náà fi sọ pé no a gbọ́dọ̀ gbé agbára lé ọwọ́ Yorùbá ẹ lọ gbọ́ ìtàn ní ìgbà tí àwọn ọmọ wa dìde tí wọ́n gbéra tí wọ́n lọ sí òkè òkun láti lọ kàwé nínú kíláàsì ibi tó ti ń kàwé ọmọ Yorùbá ló máa ń ṣáájú wọn ń bẹ̀ àwọn gan tó fúnra ara wọn ní ètò ẹ̀kọ́ tó jẹ́ pé àwọn gan ló ní ètò yẹn ọmọ Yorùbá tún nà wọ́n á tún ṣíwájú wọn níbẹ̀ agbọ́tàn ibẹ̀ ni bàbá Awólọ́wọ̀ ti kàwé ibẹ̀ ni Ládòkè Akíntọ́lá ti kàwé Fani Káyọ̀dé the late Ọba Akérènà Badagry kìnìkan Williams gbogbo wọn bẹ́ẹ̀ yẹn òkè ní gbogbo wọn pátá náà wà bàbá Awólọ́wọ̀ ló wá kó bá Yorùbá pátápátá nígbà tí wọ́n sọ pé àti tómìnira gbà ẹ fẹ́ dá dúró kó tó dìgbà yẹn wọ́n lọ fẹ́ test ability wọn kó tó di pé wọ́n mú ọmọ ilẹ̀ yìí gangan kó tó bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọmọ ilẹ̀ yìí kó tó bẹ̀rẹ̀ sí ní fi wọ́n jẹ premier àwọn òyìnbó fúnra wọn ló ṣe premier lé wa lórí a ní premier western region tó jẹ́ pé ọmọ òyìnbó ni ló ń sọ lórí kó tó di pé wọ́n ní òkè àwọn eléyìí làwọn fẹ́ gbòmìnira ẹja test wọn wò wọ́n ṣe wá introduce election tó gbé bàbá Awólọ́wọ̀ wọlé lọ́dún náà lọ́hùn
kí ni bàbá Awólọ́wọ̀ wọlé sí kọ́mẹ́ ní bàbá mọ̀ kó tẹ̀ rọra fọgbọ́n ṣe ni bàbá Awólọ́wọ̀ wá fọ́ fìtì gbogbo everything wá fọ́ wọn lójú ó fọ́ wọn lẹ́nu ó fọ́ wọn ní yamayama tó ẹnẹsẹ̀ tó jẹ́ wípé àwọn tó wà ní Europe gan in tí bàbá Awólọ́wọ̀ gbé ṣe àwọn tó wà ní Europe tó kó wa lẹ́rù gan wọn ò ṣe bàbá Awólọ́wọ̀ ṣe tẹlifíṣàn àkọ́kọ́ France orílẹ̀-èdè ara àwọn Europe ni kò tí ì ní tó ń jẹ́ tẹlifíṣàn bàbá Awólọ́wọ̀ ti ṣe Spain fúnra ara Europe ni wọn ò ní tẹlifíṣàn bàbá Awólọ́wọ̀ ti ṣe Australia kò ní tẹlifíṣàn bàbá Awólọ́wọ̀ ti ṣe àwọn orílẹ̀-èdè yẹn wọn ò ní agbára wọn ò ní capability láti ṣe free education bàbá Awólọ́wọ̀ ti ṣe free education ní gbogbo Áfíríkà bàbá Awólọ́wọ̀ ló kọ́kọ́ lu aago gbọ̀ngàn pé iléèwé ọ̀fẹ́ ni o àní gbowó lọ́wọ́ yẹ jẹ́ káwọn ọmọ yín wá sí iléèwé kí ni bàbá Awólọ́wọ̀ ṣe léyìí sí ó kó bá gbogbo ìran Yorùbá again ẹ má sì mí gbọ́ bí ò sọ pé nǹkan burúkú ni bàbá ṣe o torí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń gbọ́ kẹ́ tó twist ọ̀rọ̀ mi ò sọ pé burúkú ni bàbá ṣe o mo fi ẹnà ni mò ń fọ̀ bí bàbá ṣe kó wa síta nìyẹn wọ́n ní ẹ wo ọkùnrin yìí bó ṣe ní ọpọlọ tó tá a bá fi àwọn pípù ilẹ̀ wọ́n ti gbé wọn yẹ̀ wò wọ́n gbé bàbá Awólọ́wọ̀ wò wọ́n gbé Akíntọ́lá wò wọ́n gbé àwọn gbogbo wọn yẹn wọ́n ti gbé wọn yẹ̀ wò wọ́n rí i pé àwọn eléyìí tó bá sọ pé IQ èèyàn ó high kọjá àfẹnusọ they will never rate you wọn ò ní rate ọmọ Áfíríkà gẹ́gẹ́ bí ẹni tí tó bá ń gbé list àwọn tó IQ wọn high jù ní gbogbo àgbáyé jáde ẹ lè rọmọ Yorùbá bẹ́ẹ̀ ẹ lè rọmọ Áfíríkà gan bẹ́ẹ̀ wọn ò ní kọ́ jáde but àwọn fúnra wọn mọ̀ pé IQ ti wọn ó ju ti IQ àwọn ọmọ Yorùbá yẹn ó ju ti anybody lọ ní gbogbo àgbáyé ó ṣẹlẹ̀ sí wa látẹ̀yìn wá wọ́n sọ̀rọ̀ àwọn philosopher tó gbóná tó gbójú tóyìnbó bá máa sọ̀rọ̀ wọ́n ní Socrates is the father of philosophy Socrates who is Socrates níwájú Ọ̀rúnmìlà tó jẹ́ ti Yorùbá tó jọmọ Yorùbá ìtọ́ sọ wípé nígbà tí Ọ̀rúnmìlà ń pa itú méje méje tọ́dẹ̀ pa tó ń lo tó ń pè ní ọpọlọ tí n bá fọ́lọ̀ táwọn màmá wa tó ń jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sọ nípa ìtàn pè ní what is philosophy philosophy means wisdom ìmọ̀ ló ń pè ní philosophy ìmọ̀ ìjìnlẹ̀ not mean by philosophy ní ìgbà tí Socrates ń dún mọ̀húrú ó wá dé stage kan ó wá gbúrò ẹnìkan tó ń pè ní Ọ̀rúnmìlà wọ́n rí ìrìn àjò ẹ lọ ka story ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa history wọ́n rí ìrìn àjò wá sí Áfíríkà ó wá ń gbọ́ pé ẹnìkan máa wà tó ní agbára tó ní ọpọlọ tó ní ìmọ̀ ju òun lọ ó rí ìrìn àjò yẹn dọ́dọ̀ Ọ̀rúnmìlà ó bá òní ó tẹríba ní pé no eléyìí tún jù mí lọ ṣùgbọ́n tó yìnbọn bá máa sọ̀rọ̀ wọ́n á sọ fún yín wípé Socrates is the father of philosophy Ọ̀rúnmìlà has been existing before Socrates tẹ́ ẹ̀ sọ all those things ni àwọn pípù yìí ti rí tó ń ṣe sọ pé Yorùbá o a gbọ́dọ̀ jẹ́ kí agbára tó ọwọ́ wọn láyé kò lè yé yín àwọn ọlọ́pàá àwọn ará bípẹ́ ẹ wá o ẹ̀yin gàn ní ti yín ẹ̀gbọ́n ṣùgbọ́n a fẹ́ là yín lójú àwọn ológun wọn ní gbogbo tactics pátá everything tó fẹ́ ṣe gbogbo election tó ṣe tó fi declare pé nìkan ló wọlé àwọn ló mọ bó ṣe ríìgì ẹ̀ àwọn ló introduce election rigging ní Nàìjíríà ẹ lọ ka ìtàn àwa súnmọ́ àwọn àgbà kì í ṣe àwọn àgbà yamayama àgbà ẹlẹ́nu mánamáná tó ti jẹjẹkújẹ àwọn àgbà tó mọ òdodo tó dẹ̀ ń sọ òdodo asúnmọ́ wọn à ń gbọ́tàn wọn ní bọ́mọdé ò gbọ́tàn á dẹ̀ bá àrọ́bá dẹ̀ ní bàbá àtàn. like joke wọ́n gba agbára yẹn 1963 wọ́n gba agbára yẹn like joke nígbà tó di 1966 wọ́n gba pátápátá wọ́n jágbà pátápátá láti 1966 yẹn títí di àkókò tá a wà yìí ọmọ Yorùbá ò gbọ́ òórùn tó ń pè ní power láti ìgbà yẹn di àsìkò yìí. tá a bá ní ẹ̀sọ́ náà ó Ọbásanjọ́ ta ló sọ fún ẹ pé Ọbásanjọ́ jọmọ Yorùbá bàbá mi ṣe ẹ mà káàbọ̀ jàre ẹ má bínú sí mi ó yẹ kí n ti pè yín ta ló sọ fún yín pọ́mọ Yorùbá ni ọmọ àlè á máa hùwà ọmọ àlè
téèyàn bá tiẹ̀ jọ máa lè àmọ̀ pọ̀ máa lè ní èwo ni kó o má tiẹ̀ àmọ́ ilé tó jẹ́ bóyá o máa lè ní ẹ bóyá àrè ní ẹ tí o bá pè ní àrè àjèjì aliens. ọ̀rọ̀ ló kómokómo rò wá màá dẹ̀ sọ tẹnu mi. now kí n máa mú ọ̀rọ̀ mi fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ tẹ́ ẹ bá rí gbogbo reason wọ̀nyí ẹ rí wípé àwọn bìrìtìkó bàbá àṣàlẹ̀ ọ̀tá ìran Yorùbá ni wọ́n dẹ̀ dúró lórí òtítọ́ yẹn pé forever and ever Yorùbá ò gbọdọ̀ taste ìdánpè ní power táwọn bá máa mú ẹ̀yin ọmọ Yorùbá láti ṣe power ẹni dàda dídọ̀bọ̀ sí yẹ sàsọ̀gẹ̀dẹ̀ súná òun náà máa gbé láti fi síbẹ̀ wọ́n mú dọ̀bọ̀ sí yẹ sàbàbá tó ṣẹ̀kú yìí wọ́n ní kó lọ ṣe caretaker wọ́n ti mọ̀ pé dàda dídí ni kò sí tó mọ̀ kò mọ́wọ́ tún yàtọ̀ sósì wọ́n ní kó lọ ṣe caretaker president ìyẹn náà wà ń bẹ̀ ó lóṣù mẹ́ta kò tiẹ̀ mọ̀ bóyá òun wà lórí president àbó òun ò sí ń bẹ̀ kò tiẹ̀ mọ́wọ́ tún yàtọ̀ sósì today he is dead a máa sọ nípa tiẹ̀ ìrẹ́ tún ti parẹ́ lọ nìyẹn àsìkò ẹ̀ tún ti parẹ́ because kò ní ipa kankan tá a lè sọ nípa ẹ̀ lẹ́yìn tó ti kú ó ti parí fún nìyẹn máa guarantee láti bí ọdún bíi kó tó kú gẹta ló sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ó ti parí fún nìyẹn kò fi kankan lélẹ̀ there is no legacy from him to emulate kò ní anything ó ti parí fún nìyẹn. ìyẹn lọ also àwọn bìrìtìkó tẹ̀ ń wò yìí tẹ́ ẹ̀ bá mọ̀ ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá làwọn fi ń ṣararin dín ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá làwọn fi ń ṣararin dín wọ́n dẹ̀ ti búra ẹ̀ wípé àwọn ò gbọ́dọ̀ aláwọ̀ Áfíríkà láyéláyé tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ kọ sílẹ̀ there is plan to recolonize Africa. Àwọn kan ti ń jìjà yẹn o wọ́n ti ń jà àwọn kan ti ń jà people like Professor Patrick Lumumba from Kenya ìjà yẹn ti ń lọ pé àti rí àṣírí wípé lótìtọ́ àtòdodo wọ́n pinnu àti recolonize ìpínlẹ̀ Áfíríkà. Reality ni mo sọ fún yín ó kù sọ́wọ́ yín wọ́n wá ń lo àwọn tó yí wa ká wọ́n wá lò wọ́n sí wa lórí láti lè rí pé àwọn lò wọ́n láti suppress wa láti gba gbogbo agbára kọ́ sọ wá di ọ̀dẹ̀ ká má mọ́wọ́ tún wa yàtọ̀ sósì ká má mọ́wọ́ àtún yàtọ̀ sí tòsì. Ẹ wá jẹ́ kí n sọ òótọ́ kan kí n sọ àṣírí kan fún yín. Òyìnbó máa ń pè kíní kan ní weak point. Ṣé láwọn arábí wọn mọ weak point wa wọ́n rí wípé Yorùbá ò kì í ṣe oníjàgídíjàgan. Ẹ̀yà tó ní conscience jù láyé ẹ̀yà Yorùbá ni. Conscience tá a ní àlàáfíà tá à ń pariwo yẹn òun gan ni weak point wa ibẹ̀ náà wá gbà mú wa o ẹ̀yin ọmọ Yorùbá. Ibi tá ti mú wa nìyẹn pé yes we will use their weak point to attack them. Ibi tó ti attack wa nìyẹn. Tẹ́ ẹ̀ bá dìde ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ pọ̀ mi àtẹ̀yin màmá tẹ́ ẹ̀ sì tó màmá ṣe tẹ́ ẹ̀ bá dìde weak point wa yẹn wọ́n á máa lò kí dẹ̀ ni weak point yẹn kó dúró kó pa ìyàwó ẹ lójú ẹ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn bíi tèmi ni mi mọ bí mo ṣe máa yìn ó ti ṣẹlẹ̀ sẹ́mi fúnra mi rí. Ilé tí mo rẹ́ǹtì tí mò ń gbé lọ́dún kan lọ́hùn ìjà yẹn ṣẹlẹ̀ fẹ́rẹ́fẹ́ wọ́n wá nulẹ̀ yẹn wọ́n jí fóònù lọ àwọn tó wá jí fóònù ń bẹ̀ àwọn ló tún lọ kó tọ́gì wá pé kán wá nà wá nínú ilé èmi kàn ń jíbọ̀ láti inú yàrá tí mo bá jáde kí ló fariwo kí ló ṣẹlẹ̀ gba àdá ni mo gbọ́ lọ́rùn mi ó di gbọ̀ngàn Ọlọ́run ló ní kádà yẹn má wọlé síbẹ̀ kó má gé ọrùn mi sọnù ibẹ̀ lé ní pọ́n torí àdá yẹn òkúná kọ́ládà tó gúnná ni ó ṣeéṣe kó rí mi ti sọ̀kalẹ̀ kí ni mo fẹ́ mú jáde ni pé ojú ẹsẹ̀ yẹn mo kàn wò pírípírí mo wá rí igi àpọ́nlá igi ńlá àpọ́nlá igi mo ṣe kì í mọ́lẹ̀ nìyẹn bàbá yẹn dẹ̀ kọ̀yìn sí mi tó gbé àdá lé mi bó ṣe gé mi ó tún ti kọjú sẹ́lòmíì mo wá gbé igi yẹn dání mo ń wo orí ẹ̀ báyìí kí n wo mọ́ conscience mi dẹ̀ sọ fún mi pé tó o bá lagi mọ́ lórí o máa kú mo dẹ̀ wò títí mo gbé igi yẹn dání ó dẹ̀ ń wò mí èmi gan wá ń wọra mi mo wá ju igi yẹn lẹ̀ mo kúrò mo wá lọ dúró mo wá wò. That is Yoruba for you.
wọ́n á continue láti máa attack wa. Wọ́n believe wípé weakness wa ni a nílé attack padà. Wọ́n dẹ̀ fẹ́ fi máa bá wa jà, wọ́n dẹ̀ ti ń lò. Reason jẹ́ ṣe máa rí nìyẹn. Tí ìbá ṣe wípé wọ́n mọ weakness wa, àwọn kan wá láti ilé àjèjì, wọ́n wọ ìlú Ìbàdàn, wọ́n jó gbogbo àdúgbò kan, wọ́n jórun ní Ṣàṣà Ìbàdàn, wọ́n jó gbogbo ìbẹ̀rún. Ọmọ Yorùbá ò ṣe anything. Ẹ lè dánwò ẹ̀wò ní nọ́ọ̀tì ni. They know your weakness. Wọ́n dẹ̀ fi òun náà fi ń nà wá lẹ́gbà Yorùbá. Ọ̀tá tó tú ọ̀tá, ọ̀tá bá bá ọ̀tá ní àwọn bìrìtìkó. Tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ mọ̀, mo dẹ̀ ń sọ fún yín ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá. Ǹtí bìrìtìkó ń kó lọ sí orílẹ̀-èdè wọn lọ́dún láti ilẹ̀ Yorùbá kò less than 50 trillion naira ló ń wọ ọ̀dọ̀ wọn lọ́dọọdún. Ẹ convert ẹ̀ sí dọ́là kẹ́mọye tó jẹ́, that is more than 100 billion. 100 billion naira. $100 billion rather. Tó ń bọ́ láti ilẹ̀ Yorùbá, mi ò sọ pé Nàìjíríà, mi ò ní business pẹ̀lú Nàìjíríà. Láti ilẹ̀ Yorùbá, in tó ń jáde láti ilẹ̀ Yorùbá tó ń bọ́ sí ọwọ́ wọn, more than $100 billion ní lọ́dún. Ìwọ dẹ̀ jókòó, ebi ń pa ẹ́, òǹgbẹ ń gbẹ ẹ́, òwòwò ilé san, débi tó ti fẹ́ sanwó school, òòrí jẹ débi tó ti fẹ́ fún ọmọ jẹ, òòrí kankan ṣe kan. Yet òun pariwo tàṣà ṣàṣà 2023 for sure, scabbard, swagger, suguru, batch. Àánú yín ló ṣe mí. Kọ́lọ́ kó má jẹ́ kó ti bàjẹ́ tán kó tó yé eyín ni, ó lẹ̀bẹ̀tẹ̀ mi ń bẹ̀. Tó bá wù yín ẹ gbọ́, tó bá wù yín kẹ́ má gbà. Mo ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀tá òde àtọ̀tá ilé. Àwọn ọ̀tá òde ni mo mention fún yín ni mo ti sọ yìí. Àti ẹ̀ torí àkókò wa, bóyá kí kúkú jẹ́ ká ní sùúrù, so that ká lè fi kí lè ráyè yànnàná àwọn ọ̀tá ilé yẹn, kí lè yànnàná tó ìwọ̀nba ìṣẹ́jú wa tó kù sí, tí má ní kí n máa fi sọ àwọn ọ̀tá ilé wọ̀nyẹn fún yín. Wọ́n pọ̀ gidi, wọ́n pọ̀ bí èṣù ni, but àwọn tó jẹ́ gbòógì nú wọn ni máa kà jáde fún yín. Àtàwọn míì tẹ́ ẹ̀ tí ẹ̀ fojú rí, tẹ́ ẹ̀ fojú gbọ́, tẹ́ ẹ̀ tí ẹ̀ kíyèsí, ọ̀tá paraku bá ń sá ni wọ́n. Àwọn gbogbo wọn náà parapọ̀ tà wá nítorí nǹkan fẹ́ jẹ. So bóyá máa padà wá sọ yẹn ní tó bá di lọ́la, kí n wá kà fún yín. Torí tí n bá ní kí n máa ká gbogbo wọn yẹn sìn, a máa lo 2 hours 3 hours. Mi ò dẹ̀ kí n fẹ́ pẹ́ jù lórí ètò mi. Already àti lo 40 minutes. Yes, this is 40 minutes láti lò. Òye yín. Ẹ súnmọ́ àwọn tó àwọn àgbààgbà. 18 something, I think it is 1813 or 1840 something. Ni wọ́n ti ṣe ìpàdé yẹn ní orílẹ̀-èdè Germany. Wọ́n pe ìlú yẹn ní Berlin. Ibẹ̀ ni wọ́n ti pinnu wípé wọ́n gbọ́dọ̀ make sure wípé Áfíríkà ò ní ara wọn sẹ́ẹ̀. Ibẹ̀ náà ti pín Áfíríkà tán ti pín léra wọn lọ́wọ́ yẹ́lẹyẹ̀lẹ. Tóní kálukú mú tiẹ̀. Ẹ̀yin tẹ́ bá gbọ́ tó dára bá ka history ẹ̀ gbọ́ wọ́n pè ní Berlin Conference 1846 or 18 something ṣá. Berlin Conference. Ibẹ̀ ni wọ́n ti pinnu wípé o ẹ jẹ́ ká pín wọn, ọgbọ̀bẹ̀lẹ̀ wọn rẹ̀ ní wẹ́lẹ́wẹ́lẹ́. Oníkálukú wá mú tiẹ̀. Bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe dá wọn, lọ́lọ́run ṣe dá wa. Tó bá fẹ́ ya àwòrán Ọlọ́run jáde tàbí ti Jésù, wọ́n á yà ní funfun. Tó bá fẹ́ ya ti Sátánì jáde, wọ́n á yà ní dúdú. Ta ló sọ bẹ́ẹ̀ fún wọn? Wípé èèyàn dúdú ni èṣù ni Sátánì, àti wípé o èèyàn funfun ni Jésù. Kí ló fi jẹ́ bẹ́ẹ̀? Ṣebí Bíbélì dẹ́yìn sọ fún àwa yẹn tó sọ pé ẹ̀yin yẹn wípé èèyàn dúdú ni Sátánì, èèyàn funfun lè èṣù. Ṣebí Bíbélì yẹn sọ wípé àti Sátánì àti èṣù wọ́n jọ ń gbé, àti Sátánì àti Jésù àti Ọlọ́run wọ́n jọ wà papọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni, kó tó di pé Sátánì wá gbéraga sí Ọlọ́run kọ́lọ́run fi lè jáde. Ṣé ìgbà tọ́lọ́run lè jáde yẹn ló ṣẹ̀ wá di dúdú ni? Ibẹ̀ yẹn ò tí ì yé mi.
ẹ̀yin èṣù ẹ̀yin òyìnbó tí ẹ̀yin rò pa ní ọpọlọ ni abẹ́ rò pa àrònú anything bad wọ́n máa label as black ni bọ̀yì tó bá dáa wọ́n label ní funfun ẹ̀yin òyìnbó ló rẹ́ńdà black useless náà jẹ́ ká mọ bí tá a fẹ́ lọ àwa tá a dẹ̀ jẹ́ dúdú gan àsọjí majority àwọn òyìnbó tẹ́ rí yẹn tọ́nà discover ti bí wọ́n discover ti bí tẹ́ bá ṣe ìwádìí ìjìnlẹ̀ yín ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ti discover nílẹ̀ Yorùbá kó tó di pé wọ́n discover ìjáde l'Amẹ́ríkà tàbí ní other country. wọ́n sọ̀rọ̀ nípa irin iron oil raw iron wọ́n ti discover tó ń pè bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá kó tó discover ẹ̀ ní àwọn ìlú mi. wọ́n ti discover pé ká máa báyàn sọ̀rọ̀ wọ́n ti discover ẹ̀ nílẹ̀ Yorùbá wọn kàn tí put it to use ni kó tó di pé ọkùnrin tó ń pẹ̀lú slim yẹn kó tó di pé ó achieve ẹ̀. mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà. fóònù kí náà pè ní oracle wọ́n ti ń tẹ kọ̀ǹpútà nílẹ̀ Yorùbá a lè gbà láti lè jẹ́ kí gbogbo ẹ̀ kó jáde sí inú irú àwọn fóònù bí eléyìí débi tí àwọn èèyàn ti lè rí lò. tẹ́ ẹ̀ bá mọ̀ Google tẹ́ ẹ̀ ń lò lẹ́nìí Ifá ni ẹ lọ ṣe ìwádìí ẹ mọ̀ pé Ifá ni Google torí kò sí tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ Ifá á sọ fún yín á fi yín mọ̀nà á direct yín but today wọ́n ti gbà lọ́wọ́ yín wọ́n twist ẹ̀ wọ́n yípo wọ́n pè ní Google fún yín kò sí tó bá tẹ̀ sínú Google báyà gbé jáde fún ẹni straight. kí náà pè ní íńtánẹ́ẹ̀tì ayélujára kó wà lẹ́kọ̀ọ́ kó máa bá ẹni tó wà ní Ìjẹ̀ṣà sọ̀rọ̀ kó wà ní Ìjẹ̀ṣà kó máa bá ẹni tó wà ní Ìbàdàn sọ̀rọ̀ àwọn bàbá ńlá wa ti ń lò látayébáyé àwọn Ògèdèngbé Agbógungbòrò àwọn Fábùnmí Òkèmẹ̀sí àwọn Basọ̀run Gáà Basọ̀run Olúyọ̀lé gbogbo wọn náà ti lọ gbogbo kinní wọ̀nyí sẹ́yìn tí wọ́n wà nínú kọ̀bí wọn wọ́n gbẹ́sẹ̀ kan sókè wọ́n á dẹ̀ máa pe ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni yẹn á yọ sí wọn wọ́n á dẹ̀ jọ máa takùrọ̀sọ wọ́n á jọ máa bára wọn sọ̀rọ̀ láti ibi tó jìnnà síra láti Èkìtì sí Ìbàdàn ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé wọn ò tí ì ní bọ́n ṣe ojú ni òdẹ̀ tí ìlàdé bẹ̀ bọ́n ṣe máa gbé sí lílò tí wọ́n gbé gíláàsì tẹ́yìn iṣẹ́ ń pẹ́lẹ́ lójú fóònù yìí wọ́n gbé gíláàsì wọ́n dẹ̀ máa wora wọn. ẹ̀yin dúdú tó ń pè yín ẹ̀yin lẹ̀ sọ́jí mo dẹ̀ ń tẹnumọ́ fún ìran Yorùbá láìsí pé ẹ bá jà takuntakun kẹ́ bọ́ ẹ̀yin ní ìmọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ Áfíríkà tó wà nínú ìgbèkùn tí ò tí ì ráyè tàn jáde ìmọ́lẹ̀ yẹn tí ò tí ì tàn òun ni Áfíríkà ṣe rí rédèrèdè bó ṣe rí lèmi bó dẹ̀ ṣe máa rí nìyẹn àyàfi tí Yorùbá bá jáde tá a bá dá dúró bí orílẹ̀-èdè ìgbà yẹn l'Áfíríkà ṣe bọ́ ẹ wo South Africa ìgbà tí Nelson Mandela jáde lọ́gbà ẹ̀wọ̀n tán ni kó wá ṣe pírẹsidẹ́ǹtì bó ṣe di pírẹsidẹ́ǹtì bàbá yẹn tiraka ó gbìyànjú ó build the foundation yẹn dáadáa kí ni Mandela kú sí gbogbo ẹ̀ tún dojúrú ni lẹ́ni corruption ní South Africa ó pàjù torílẹ̀-èdè míì gan lọ ní Africa kì í ṣẹ̀bi wọn ìmọ́lẹ̀ Africa ó sì wà nínú ìgbèkùn kò tí ì tàn Africa wà nínú òkùnkùn àyàfi tí ìmọ́lẹ̀ yẹn bá jáde nínú ìgbèkùn tó wà ìgbà yẹn l'Áfíríkà ṣẹ̀ tó bọ́ táyé bá gbà mí máa sọ̀rọ̀ lórí bí ìmọ́lẹ̀ yẹn ṣe máa tàn fún gbogbo Áfíríkà máa sọ fún yàgà ìmọ̀ye program ọ̀tọ̀ nìyẹn ayò sí ẹ jẹ́ fún yín láyè kẹ́pẹ́ a ti lo 40 something minutes 070 mú fóònù ẹbẹ̀ yẹn kó o tẹ̀ 070 46 09 24 84 07046092484 ẹ bẹ̀rẹ̀ sí ní pè nọ́mbà yẹn wà available yes it's available. Power on. Bluetooth. mo ti pín ní nọ́mbà yẹn jẹ́ ká gba ìpè bíi méjì mẹ́ta
paired. Ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ mi ẹ bá mi pín. Ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ Yorùbá ẹ pín náà. Ẹ̀yin méjì tẹ́ ẹ̀ ń wò mí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ jó lólùfẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ jó lólùfẹ́ Yorùbá. Ìtorí ìfẹ́ Yorùbá lẹ́lòmíì ṣe ń wo prógráàmù mi, kì í ṣe ìfẹ́ mi ló ní. Bí mo tiẹ̀ ṣe rẹ̀ nìyẹn ń bí ẹlòmíì nínú. Ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá tí mò ń sọ yẹn ó ń dùn mọ́. Ẹlòmíì dẹ̀ láìkì mi, kì í ṣe kò láìkì Yorùbá, ṣùgbọ́n ó láìkì mi. So ẹ̀yin tẹ́ ẹ láìkì mi àtẹ̀yin tẹ́ ẹ láìkì Yorùbá ẹ parapọ̀ ẹ pín kẹjẹ kó jáde káwọn tó yẹ kó gbọ́ kán lè gbọ́. Èmi ń garanti yín ní iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi màá dẹ̀ ṣe. Ikú kankan ò ní mi pa àrùn kankan ò ní mi sọ lọ́jọ́. Bàbá mi ẹ gbóhùn sókè ẹ jọ ẹ ṣe orí ọ̀fẹ́ kan fún mi ẹ máa bá mi dárúkọ bí tẹ́ ẹ ti ń pè a fẹ́ máa mọ kọ́ńtírì tẹ́ ẹ ti ń pè. À ń gbọ́ yín o. Ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. Pàpà gbọ́ yín báyìí ẹ dákun ẹ gbìyànjú kẹ́ sọ̀rọ̀ sókè. Hello. A ṣe ń gbọ́ yín níbẹ̀ yẹn. Kẹ́yìn wípé kí n pẹ́ kó ṣẹ́ dákúdákú. Ṣé gan. Táìmù lè wà báyìí lónìí. Ẹni. Hello. Mo ní táìmù lè wà báyìí tí ìdílé náà lájọ rọ̀. Aago mẹ́. This is 7:48 Yoruba land time. Okay, 6:48 làwọn àgbẹ̀ yìí. Okay. Wọ́n ti mú díẹ̀ mo fẹ́ kí pé òkú jẹ́ ju pé. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa táwọn bá gbọ́ dáadáa o kìíní yẹn ni kò bóyá ọ̀dọ̀ wọn dẹ̀ ni wọn ti sọ̀rọ̀ sókè. Ẹ ló ṣe tí mo. A ṣe ń gbọ́ yín níbẹ̀ yẹn ó yá ẹ máa sọ. Nǹkan tí mo tiẹ̀ fẹ́ suggestion tèmi tí mo kàn fẹ́ sọ ni pé like irú ìsìn ọ̀rọ̀ Yorùbá nation pé irú pé tó bá ṣe pé kọ́lọ́run kó jọ ká fi sínú àdúrà pé kó bẹ́ sílẹ̀ láàrin àwọn sójà láàrin àwọn ọlọ́pàá láàrin àwọn air force kí ọ̀rọ̀ Yorùbá kó tú jáde látàrin wọn because ó dàbí pé láàrin àwa civilians nìkan ló sì ti ń jẹyọ but ó jẹyọ látàrin àwọn aláṣẹ nìkan kọ́lọ́run kó jẹ́ kó jẹyọ látàrin wọn tó bá jẹyọ látàrin wọn then ẹsẹ̀ nǹkan tá à ń fẹ́ á lè múlẹ̀ kíákíá. Ṣé nǹkan tí mo sọ yìí? Ó yé wa. So àdúrà mi ni pé kọ́lọ́run dẹ̀ǹkáwá náà máa fi sínú àdúrà pé kọ́lọ́run kó jẹ́ kó jẹyọ láti àárín wọn láìkí rúùsì kẹ́nìkan kọ̀ọ̀kan dìde láàrin sójà kọ́ bẹ̀rẹ̀ sí ní ìpolongo ẹ̀ ká lọ láàrin ọlọ́pàá náà kó ṣẹlẹ̀ láàrin air force kó ṣẹlẹ̀ láàrin tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yìí kódà kò ní síbi táwọn olórí ìjọba Nàìjíríà máa sá sí wọn. Ọmọlúkà ń sọ láàrin ọlọ́pàá nígbà mo lọ láti ta lọ ṣe lẹ́kọ̀ọ́ ní Benin Republic Embassy ọlọ́pàá kún gbogbo bẹ̀ ni nígbà dán búlọ̀kì ọ̀nà tán níbí láti lè sọ̀rọ̀ mo kúkú sọ fún wọn mo wàásù ẹ̀ fún wọn àjọ wà nú ìyàwó ni kí lẹ́yìn gan rí jẹ́ mbẹ̀ kí lẹ mú bọ̀. Ẹ ṣé jàre bàbá mi God will bless you àwa ò sí mi a máa pariwo ẹ̀ ní. Ó yá ẹ jẹ́ ká pè ẹ ṣé jàre bàbá mi ìpè mi ìtú ti wọlé tó à ń gbọ́ yín o bólẹ́ tí ń bá wa sọ̀rọ̀. Yá àti Amẹ́ríkà láti sọ̀rọ̀. Good à ń gbọ́ yín. So ẹ kú ètò Ọlọ́run á máa tì í lẹ́yìn o. Àmì àṣẹ rẹ̀. So Ọlọ́run á máa tì í lẹ́yìn àkíyèsí tèmi ni wípé mò ń wọ ọ̀nàwó láti ẹ̀ lè gbé gbà tó fi jẹ́ wípé gbogbo àwọn mẹ́sẹ̀jì tẹ̀ ń kí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹ kó gbọ́ because ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọmọ Yorùbá iye wa ò sí. Ibò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwé tá a kà ìrònú wa gan bí ọ̀pọ̀lọpọ̀ wa ìrònú wa bí òpè náà ni. So a nídìí láti jẹ́ pé irú information
kó máa káàkiri tó dàbí iye àwa tájọ́ ọmọ Yorùbá yé wa máa lè sí a máa lè mọ nǹkan tó kàn so àtìlẹ́mì nǹkan tẹ́mi ní láti contribute yẹn sà. ẹ ṣeun Ọlọ́run á fún wa ṣe ẹ ṣe. Yes sà. ẹ gbóhùn sókè o. Ẹ̀lẹ́kalẹ́sà. ẹ ṣe o bọ́lá tí ń bá wa sọ̀rọ̀. Ẹ̀lẹ́. ẹ ṣe o ẹ̀ló à ń gbọ́ yín bọ́lá tí ń bá wa sọ̀rọ̀. Àti Kuwait ni. láti Kuwait ok. Àti Kuwait. à ń gbọ́ yín. Ẹ̀ka nǹkan tẹ́mi fẹ́ dá sí ni wípé ọ̀rọ̀ tí ọkùnrin wa tó ń sọ̀rọ̀ tó ń sìn tí wọ́n sọ yìí pé kọ́lé àwọn ọlọ́pàá ṣé wọn ò gbọ́ nǹkan tá à ń sọ látijọ́ yìí kò sẹ́ni tí ò gbọ́ nǹkan tá à ń sọ látijọ́ yìí náà. àwa ò tẹ̀ ní dákẹ́ a máa sọ ni bí mo dáhùn sójà máa sọ búlẹ̀tì kan ni. gbogbo wọn náà gbọ́ nǹkan tá à ń sọ ibùdó lẹ́yìn ọlọ́pàá gbọ̀ngàn tí mo máa ń sọ fún wípé nígbàdàn tí mo sọ pé tọ́ bá táwọn láti ṣe rálì nígbàdàn tí àwọn ọlọ́pàá bá sọ pé Canada ni wọn rí ẹ má dá wọn lóhùn o nítorí kan ti gbogbo ìgbà táwọn èèyàn ń jà yìí pé wọ́n jà. à ń gbọ́ yín à ń gbọ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn skip. àwọn ọlọ́pàá náà ni o because àwọn ọlọ́pàá ṣe mọ́ ìgbà bóyá lórí òyìnbó ẹlẹ́sà. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ìrìnà ìdílé ní inú ìṣì ni mo wà òun ò jẹ́ fẹ́ gbọ́ mi dáadáa. so mo wá sọ fún bẹ́ẹ̀ ni sà mo wá sọ fún àwọn ọlọ́pàá yẹn mo ní ẹ wò mo ní kò ṣe bó ṣe yẹ mo ní ẹ máa wo yúnífọ́ọ̀mù tẹ́ ń wọ̀ mo ní ẹ̀yin lẹ kówó ara yín ra yúnífọ́ọ̀mù ẹ̀yin lẹ kówó ara yín ra bàtà mo ní gbogbo orúkọ báyìí mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ní ìjọba òun ló yẹ kó máa produce gbogbo nǹkan tẹ́ máa lò òun ló yẹ kó máa produce ẹ̀ fún yín mo ní ẹ máa rọ́lọ́pàá mi bá ọmọ àdá tẹ́ máa tutọ́ sí lára ni. mo ní tẹ́ bá dé ìlú òyìnbó mo ní tẹ́ bá rí àwọn ọlọ́pàá ìlú òyìnbó mo ní tẹ́ bá rí bọ́n ṣe máa múra bọ́n ṣe máa dì mo ní bọ̀tọ̀ ọlọ́pàá Nàìjíríà aṣọ tó máa ń wọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń múra mo ní ẹ̀rí bó ṣe rí ni ẹni ẹ wọ́n sọ pé àpẹtù tó máa ní so gbogbo wọn náà mọ̀ kan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àdẹ̀ ní dúró because àwa la gbọ́dọ̀ jà fúnra wa táàbà jà fúnra wa kò sẹ́nibọ̀dì tó máa wá jà fún wa gbogbo àwọn United Nations gbogbo wọn ìwọ̀n níjà fún wa àwọn la gbọ́dọ̀ gbára wa sílẹ̀ nínú torí àwa la ń sọ́fà àwọn ń gbádùn gbogbo nǹkan tí káwa máa fi jì káwa máa fi gbádùn òun làwọn fi enjoy lọ́dọ̀ wọn tí wọ́n gba sálárì lọ́sọ̀ọ̀sẹ̀ tí àwọn níná ọ̀nà wọn da kò sí kan tí wọn láti ṣe anything but àwọn tá a jẹ́ black àwọn tá a jẹ́ ọmọ Nàìjíríà wa ẹ̀ la ń sọ́fà àwọn la ń lọ káàkiri lọ sílùú wọn tá a lọ ń ṣiṣẹ́ níbẹ̀ so àwa youth àwa la máa jà fúnra wa eléyìí táwọn youth lẹ́kọ̀ọ́ tí wọ́n ń para wọn tó ń ṣe court member gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹ kò lè solve problem gbogbo ó yẹ kájọ so fọwọ́sowọ́ papọ̀ ni àwọn la máa jà fúnra wa because àwọn fífi wọn ní rẹ́dì wọn rẹ́dì àti pé ká lọ wọn rẹ́dì rárá because ọ̀dọ̀ wa náà ti ń jẹun gbogbo ọrọ̀ ajé tó ń lò nílùú wọn ọ̀dọ̀ wa ni wọ́n ti ń rí tó wọn ò ní fi wá lẹ́bọ̀rọ̀ láì jẹ́ pé a jà fúnra wa Ọlọ́run á dẹ̀ fún wa ṣe lágbára Ọlọ́run. ẹ ṣeun ọ̀rọ̀ ní màmá wa yẹn ti sọ ẹ jẹ́ ká tún gba ìpè kan sí tàbí méjì ká round up ètò fún tọjọ́ òní ó yá ẹ jẹ́ ká gba ìpè sí ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo yín pátápátá lè máa contribute kò sí ẹni tí ò ní kópa tiẹ̀ ẹ gbọ́ òsókè bàbá mi mo lẹ ti ń bá wa sọ̀rọ̀. tó Ọmọlúkà. ẹ mà ṣe o. láti Italy ni o. Italo ẹ ṣeun ó yá à ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín. ẹ kú ètò. ẹ ṣeun. Ọlọ́run á fún yín ní okun àti agbára láti lè ṣe jù báyìí lọ torí nǹkan tẹ́ ẹ ti ó I'm highly impressed. ẹ̀kọ́ kan ṣẹlẹ̀ ni pé gbogbo ètò yìí ṣe àwọn tó wà ń bẹ̀ gangan náà ní ìpè àwọn náà dẹ̀ lílé yìí ni òsì tó máa ń fẹ́ ṣáàjì fóònù kò sí náà tó máa fi kò sí mẹ́gà tó máa fi sọ fẹ́ kó pèsè because this enlightenment tí wọ́n need tí everybody gbúdọ̀ bọ́ lóko ẹrú because ìkan tó gbọ́dọ̀ mọ̀ ní gbogbo àwọn nǹkan yẹn àwọn òyìnbó yìí náà ló dá gbogbo wàhálà sí wa láàárín lẹ́yìn òyìnbó náà ó dẹ̀ tún kó àwọn agan fúnra ara wa ká mọ̀ pé yẹ̀ tó kó ẹrú la wà pé kí ká bọ́ lóko ẹrú ká lè rẹ́nu àti fèsì àwọn pẹ́pẹ́rẹ́ àwọn ní lídà
lédà orí burúkú tí táwọn náà jẹ́ ní ìfimọ̀ dàrú fún ọmọ pé àwọn ọmọ ìyá ọmọ bàbá wọn wọ́n ń jìyà. Ó nǹkan tí mo ní pé kí n dá sí nìyẹn tó ọlọ́mọ ràn yín lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́. Orí ọ̀fẹ́ ọlọ́mọ wà lórí yín. Àmín àṣẹ. Orí ọ̀fẹ́ ọlọ́mọ wà lórí yín. Àmín àmín. Ẹ ṣé. Ọwọ́ àwọn ẹni ìkẹyìn ọwọ́ wọn ò ní sẹ́yìn o. Àmín 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 àmín. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣeun. Tó tí a bá sì lè rí kọ́ọ̀ sí àgbè bí ò bá dẹ̀ sí tó okay another call. Hello à ń gbọ́ yín o bó lẹ ti ń pè. Ẹ káalẹ́ sà. Ẹ ṣé gan. Ẹ fi iṣẹ́ takuntakun sà. Ẹ ṣeun. Ṣé rí ọ̀nà àbáyọ. Ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀. Lórí tó wà ń lẹ̀. Bó lẹ ti ń bá wa sọ̀rọ̀. South Africa ni a ti sọ̀rọ̀. Okay. South Africa. Okay. Ṣé rí ọ̀nà àbáyọ. Òun ṣé rí ìlú yẹn ìyà àti ìṣẹ́ ó ti pọ̀ jù nílùú yẹn débi pé wọn ò jẹ́ kí àwọn èèyàn kan násẹ̀sì sí 100 phone débi tí wọ́n máa fi gbogbo tí population Yorùbá máa fi mọ̀ pé nǹkan tí à ń fẹ́ lélẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa radio station tábà ní radio station tó ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tó ti fi mọ́tọ́dẹ̀ ń polongo ìròyìn Yorùbá nation. Ṣé nǹkan tí mo sọ yé ìyẹn á tún jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà nílé ní ti gbogbo everybody lè ṣí. Ṣé nǹkan tí mo sọ yé wọ́n bá ní radio station àwọn èèyàn máa ń ní access láti máa gbọ́ ròyìn láàárọ̀ àti lọ́sàn-án àti lẹ́yìn ìyálẹ̀ta àti ní ìrọ̀lẹ́ àti lálẹ́ tí tó bá ti ní radio station tó lè yẹ pé gbogbo program tó bá ń ṣe bẹ́ẹ̀ ìpolongo Yorùbá fẹ́ dá dúró ìgbà ètò tó jẹ́ tó bá ti wà etí àwọn èèyàn máa ṣí sí ibi tá à ń lọ. Mo lè sọ pé 70% èèyàn ló ní 100 phone ní Nàìjíríà ẹlòmíì gan ni kò ní owó àti ra dátà. Nbo bọ́lá ti rówó ra dátà níwọ̀n bá tá à ń ṣe mi ì lo dátà rárá lóṣù máa ń lo dátà 40,000-50,000 lóṣù tí n bá lò bóyá mi ò lò dáadáa nìyẹn. Ó fi ẹ̀sọ́ fún mi 40,000 yẹn tí ẹni tó bá ní yẹn kò ní fi rárá àbúrò ẹ̀sìn sílé. Fún àtàwọn ọmọ máa jẹ. Ìyá kúrò lára bí. Tó tí rédíò station yẹn bá ti wà ẹlòmíì máa ní rédíò station ní lẹ́tọ́ wọ́n á lè máa fi tara bá ní agbára láti ra bátìrì láti máa fi gbọ́ ròyìn. Àwọn tó ń gbọ́ ròyìn wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá jẹ́ pé wọn ò lè ṣe láàárọ̀ káwọn èèyàn tó jáde sí ilé máa gbọ́ ròyìn. Ẹ ṣé. Lálẹ́ náà ìrọ̀lẹ́ tó tí rédíò station bá wà á da ábíkí sí àwọn èèyàn lójú. Mo gbọ́ program bàbá àgbẹ̀dì wọ́n ṣe láti wọ́n sọ̀rọ̀ nípa rédíò station pé wọ́n dá owó kan pé àwọn ọmọ ẹni tó kówó yẹn. Tó gbogbo nǹkan báyẹn kan dá ẹ̀ kan jẹ́ kí àwa Yorùbá ká gbé ìgbésẹ̀ lórí rédíò station yẹn àti bẹ́ẹ̀ ìyàtọ̀ tó máa wà wọ́n á tún mọ next step láti tún gbé. Tó ẹ ṣé mo dúpẹ́. Tó adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbà adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin adúpẹ́ lọ́wọ́ onílé àti àlejò gbogbo ẹ̀yin tí ẹ ń fi ìfẹ́ tẹ́ fi bá wa rin ìrìn àjò yìí láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín àní lè gbé ìpè míì mọ́ tó bá di ọ̀la màá wá ṣe ṣàlàyé àwọn ọ̀tá ilé tí mò ń sọ nípa wọn fún yín mi ò parí àwọn ọ̀tá òde yẹn tẹ́lẹ̀ ni mo ṣe wá tú fún yín àwọn bàbá àṣàlẹ̀ wọn ni mo wá sọ ọ̀rọ̀ wọn fún yín lénìí tẹ́ ẹ̀ bá mọ̀ sípọ̀tù yín tí Ọlọ́run jogún fún ìran Yorùbá wọ́n ń gbà ń bẹ̀ wọ́n ó lóye tí wọ́n ń gbà ń bẹ̀ ẹ̀ mọ̀nà kò yé yín ignorance ẹ̀ mọ̀ wọ́n ó lóye tí wọ́n ń gbà ní sípọ̀tù yẹn lọ́dọọdún ó dẹ̀ ń pé lórí epo yín olóye tí wọ́n ń gbà lọ́dọọdún kò lè yé yín ẹ wò ó
ọ̀tá bàbá ọ̀tá làwọn o bìrìtìkó kẹ́ ẹ tètè mọ ibi tí ara ibi tẹ́ ẹ máa dojú ìjà kọ mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ojú tiwa ti là àwa mumu don do ẹ ti fi weakness wa ẹ ti fi jẹ wá níyà tó àti ẹ̀ wá fẹ́ ní weakness mọ́ báyìí a dúró lórí ọ̀rọ̀ yẹn a dúró lórí ọwọ́ wa a dúró lórí ẹsẹ̀ wa ẹ má jẹ́ sọ̀rọ̀ so ẹ ti gbọ́ gbogbo àlàyé tí mo ṣe lórí awareness wa ẹ ràn wá lọ́wọ́ kó lè rọ̀ mí lọ́rùn láti ṣe abẹ̀yìn ni ọlọ́run á pọ́n yín lé ọlọ́run á fún yín ṣe èló ni bíi $5,000 $6,000 mo mọ̀ pé owó ńlá ni kò tó sálárì ẹlòmíì odidi oṣù bíi 3-4 ni ṣùgbọ́n síbẹ̀ kò kọjá ń tẹ́lòmíì yín lè ṣe kẹkàn sẹ́ǹdì ẹ̀ pé òkè ó yá lọ gbà á ti sẹ́ǹdì ẹ̀ sẹ́kọ̀ọ́ lọ clear ẹ̀ kò kọjá ń tẹ́lẹ̀ ṣe àkókò lọ gbà á kí ìrìn yìí kó lè dùn rìn fún wa ni tí ò bá jẹ́ pé ó bọ́ sí necessity I will not come and demand for it mi ní wá torí mi ò torí bóyá kì í ṣe fún fàájì mi ò dẹ̀ torí fàájì sọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n torí pé mo fẹ́ lọ́la bí bàbá kan ṣe sọ náà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí mo lọ ọ̀dọ̀ ẹ̀ ó ní Ọmọlúkà ó ní àwa ti ṣe léyìí tá a fẹ́ ṣe ó ní future yín wà lọ́wọ́ yín ọ̀la yín ọwọ́ yín ló wà your destiny is in your hands ọ̀rọ̀ yẹn lèmi dúró lé lórí pé destiny wa tó wà lọ́wọ́ wa yẹn èmi máa make sure pé mo rí lò ní orílẹ̀-èdè Yorùbá yìí kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti determine destiny mi fún mi mọ́ no ìgbà yẹn ti kọjá lọ so mo bẹ̀ yín ni ẹ dìde ìrànlọ́wọ́ yẹn kí iṣẹ́ yìí lè dùn ṣe fún mi ká lè rin ìrìn yẹn bá a ṣe fẹ́ bless you all ojú òní tì yín Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ọmọ kéékèèké bá ń yọ́lẹ̀ nǹkan kéékèèké á máa yọ́ wọn ṣe kò ní burú fún yín kò ní bàjẹ́ fún yín ẹni bá ro kúrò wá kó máa nìṣó sọ̀run ẹni bá ní ká kú ni kó kú ẹni bá ní ká rùn ni kó rùn ẹni bá ní kí ó dààmú àìrójú àráyè kó bá wa òun ni kí àìrójú àráyè kó bá tilétilé tọmọtọmọ tìrántìrán kò ní bàjẹ́ fún yín á pàdé lọ́la Ọmọlúkà ni mò ń jẹ́ ṣé ẹ ti pín ó yá pín kó tó máa lọ bless you all.